ẹ wọlé. Ó yá wọ́n náà wọlé jáwó jáwó yá. Wọlé jọ. Kí ni wọlé lọ kọjọ? Filẹ̀. Ta ló ń? Àjọ lọ ni. Eléyìí tí ó wọṣọ yìí. Ọmọ mi ni àjọ lọ ni. Ọmọ yín rè àbí ọmọ yẹ tó ní ìwọjà. Ọmọ yẹ kọ́ lélẹ̀ yìí o. Ọmọ adífálà lélẹ̀. Kí ló dé tí ò wá wọṣọ? Má wọṣọ láwo tá a dá fún. Bí ti bá wò. Wo bó ti wà wọn. Tó bá fi lè wọṣọ 40 lójúmọ́ kan. Gbogbo pátápátá ló máa fàyà tán. Pẹ̀lẹ́. Alára adé sọ. Ogun ni. Ogun kí ni? Bọ́dí àìpì tó dájú. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Ìwọ ṣe yahoo ni. Ìyàwó ẹ̀ la máa ń gbọ́ àǹgbé yahoo man. Fi iye pọ́mọ̀ bọ̀ yìí tí ò ṣe yahoo. Báwo ló ṣe fẹ́ ga owó? Ó jẹ́ sí olótò. Kò ṣí wallet kò fi gba crypto. Òye mi ò ẹ bá mi spaseti. Wo mo ṣògùn fọmọ yahoo kan. Ṣé wọ́n ṣògùn ni? Bọ́bọ́ lọ́wọ́ tó dájú. Mi ò mọ ẹ má bínú. Tó bá ń ṣàgbẹ́ báyìí, Bitcoin àti dọ́là ló máa jábọ̀ ń di ẹ̀. Ẹ ti gbàgbọ́ tẹ ṣe fọ́nà ebu. Mo fọkọ̀ bó Femi Adebayo láṣìírí. Ẹ̀yìn kùlé ilé ẹ̀ báyìí la gbingi owó sí. Ó máa ń káwó mẹ́ láàárọ̀ ni. Jẹ̀lílì. Oníṣọ́. Fara fún mi náà pé gbogbo ọkọ̀ tí ń wà sóògùn ni wèrè ṣe. Mélòó la fẹ́ kà? Inú gbé tí ni Amali ti fà. Ẹ wá mọ̀ nǹkan. Bébí náà ṣe wà yìí, èèmà àti yín fẹ́fà ń ṣe ṣèrè wa o. Èmi àti ẹ. Bẹ́ẹ̀ ni. Lọ́nà wo? Sẹ́wọ̀n pé bíbi ṣe wà yìí náà, àwo ni mí. Ìwọ awo. Àwo ni mí. Lọ́dà ọ̀fùrẹ̀ gẹ̀mẹ̀. Ọ̀fùrẹ̀ what? Èdè àwọn mo pè yá àwọn tí yín tún kéré nìyẹn o. Àwọn promise là wà. Ẹ gbàgbọ́ àbí? Ó rè ó ń bọ̀. Ṣé ti rí? Má fọwọ́ kan. Ẹ wù kọ́ kú ni. Bó ṣe wà yìí, àbúrò dáàdì mọ́ mi kọ́sìn àwọn olómẹtì mi ló fún mi. Iṣẹ́ lẹ̀ ń wò yìí. Eléyìí tí wàá kéré o ṣé níbi tí máa ń kó oògùn mi sí ni wọ́n sọ di Ògùn state lónìí. Oògùn pọ̀ ẹ mọ̀ bínú sí ẹlọ́sí pọ̀kọ̀pọ̀ àwọn ológun tí wọ́n ṣe ń last year. Wọ́kọ̀pọ̀ àwọn ológun àbí wọ́kọ̀pọ̀ àwọn tó ń gbá bọ̀. Ológun tí wọ́n ṣe ń Brazil èmi mo represent Africa aláìfọ́ọ̀sì mo bà wálé. Wọ́n ń gbé ewé jẹ́ oògùn jẹ́. Ewé tó bá jẹ́. Ọ̀pẹ́ ni kó bẹ̀rẹ̀ ná. Yankee ti jí tipẹ́. Àdàfọ̀ ńgbà mo sòkú fún wọn Yankee. Ẹjọ́ má fi wọ́n bàbá díẹ̀ bí mi jẹ́ náà. Nígbà yẹn ti wá pọ̀ jù. Mo rò bóyá kí fàǹtẹ̀kì là ń fúnra wa. Èmi àti òfin wa ń kí fàǹtẹ̀kì ń parọ́ gan-an. Níbí ni mo rò bóyá fẹ́ máa fúnra wa jẹ lọ́wọ́ ni. Bọ̀ ẹ̀ ń parọ́ gan-an. Ẹ̀yin náà kéré nu ayé. Ẹ̀rẹ́ ni sọ fún yín o, ẹ̀ ń parọ́. Kí fàǹtẹ̀kì láyé yìí gbàs. Ẹ sáàdá lọ. Túlẹ̀jọ, we are the jungle mafians. All man say wash kelebe. Ẹjọ́ ta làwọn náà èjì o. Báàlẹ̀ sọ́nà kọ̀ọ̀kan náà. Sẹ́yìn ò dáhùn àjẹ́ lóṣù fẹ́ díàmọ̀ ni. Èmi ò wo blue film. Ọgbẹ́ni wọ́n flight mode jọ. Dáhùn mọ̀ jọ̀wọ́ lọ. Ṣáàjì olóṣù Fedra wa kéré ni. Àjẹ́ lóṣù fẹ́ díà kí lọ update. Adifala sub body IP ti wọ reserve. Ó ti kù 20 MB. Ìwé o. Adifala, a máa lè wọ́ live video mọ́ nìyẹn. Kí ni subscription requirement? Ọmọkùnrin tó bá ga tó tún síngbọnlẹ̀. Ó dẹ̀ tún gbọ́dọ̀ ní irùngbọ̀n. Irun what? Irùngbọ̀n. Tó bá. Fílẹ̀ Jófa. Ó wọ̀ kò wọ̀. A máa lò bẹ́ẹ̀. Àgà tó bá tún wájú ètò tún ń parọ́. Ọpẹ́ mi ń parọ́ wọ́pẹ́. Ó tún fi wọ́n parọ́. Mi ń parọ́. Adifala, ibi tá fẹ́ gbé obì sí, obì tí la lè wú ń bẹ̀. Tí ṣé ò bá pẹ́ ni, ẹnìkan kì í pẹ́ṣẹ́. Ẹ wá o, ẹni tí ẹ ṣe o, kí ló ṣẹlẹ̀ gan? Àtàrọ̀ àmà ń wí ẹ bá wà nù. Ẹ gbàgbé o, mi ń sẹ́ran yín o, èmi kò fẹ́ ẹnu àgbà ní mi o. Abo ni mi lò tó náà. Ṣé ẹ̀ wá ẹni mi ni? Tó dán ní pé ẹ̀mọ̀ ṣùgbọ́n ní pé àrígini kọ́. Wọ́n ní pé gbàs girigiri gbó. Ẹ̀yà mo sọ̀rọ̀ nǹkan. This one no be Agege. Adifala, ma for, now we be transformer for who no get light. Electric for who want shock. Ẹ̀yin ìyá mi, ẹ ṣé o. Àṣé kí ni ìṣẹ̀lẹ̀ tó sá? Mo dáná. Lọ́nà ló yọ mí o. Àwọn obìnrin yẹn, wọ́n bá ti gbé olúwa ìdànù. Olóhùn sọ̀rọ̀ gbogbo àyíká iṣẹ́ ìwà sún mi báyìí. Ṣàgbọ́n la dá sí báyìí tó ọ̀rọ̀ ìfẹ́ tó dá sí yóò. Bẹ́ẹ̀ náà, a ti change location. Àwa ò sí bẹ́ẹ̀ mọ́. Wúlọ wúbọ̀. Ó sì ti wúlọ tẹ́bọ̀. Ajá. Bí. Bàtà. Dí. Jíbẹ̀ mú. Ta ló bẹ ṣe give and take? Ẹjọ́, báwo lẹ wá mi débi ìgànnà? Àjẹ́ ní elélébú. Ó sọ wá sí Yankee. Ẹ dúró, Yankee làwa ni. Portugal ni. Ẹ ṣàánú mi ẹ̀yin ìyá. Màmí, wàhálà ń pààyàn. Ọmọ ológa tó sì gbọ̀nlẹ̀ yìí. Ìjọba kọ́ jẹ́ṣẹ́ ẹ̀nà ká tó fi kọ́ bọ́ọ̀dì. Ṣé ìwọ mọ̀ pé olóṣó tó bá fọ́ fún fine boy, ó fẹ́ fi abẹ́ ṣe promo ni? Màmá ẹ̀ fi yẹn lẹ́jọ́. Àti pé say no to rape. Tí ò bá wá látọkàn ẹ̀ kọ́. Ó wá láti inú mi o. Ó wá láti inú mi o. Ẹ molest mi. Kámẹ́rà ò sí ń bì. Ẹ molest mi láti inú Ó nìkan. wá láti inú ẹ̀. Ṣé ẹ wà lẹ́ẹ̀kan kan ni àbí ká sí méjì kan? Ó jẹjẹ parí náà. 70 years old man. Màmá ẹ̀, ó ta lẹ́nu bí rodo.
Owó lẹ́nu bí jumbo. Ìyẹn ní pé ọmọ bọ̀yí tó bá gbé small slay mama. Òun ló máa gbádùn àìwé. Èmi ti fẹ́ máa lọ. Gbéra bí helicopter. No time to check time. Ṣé wàá ní fún mi nǹkan ni? Wá! Roscoe ló sanwó olóṣó. Tó bá jẹ́ bóyá ń sọ pé olóṣó ni mí gbà yẹn o. Ọmọ àṣẹ tó ní ká fi kọ́ bọ́dì. Ó wà lọ́ fún Superman. Ẹ fẹ́ mi nǹkan jàre. Tó bá lọ ṣe bí ìwèrè, ó kú ẹ̀ sára. Akárẹ́ ìjọmọ́. Ó ṣàjú bíléèdì lọ. 2-4 iṣan méjì ti cut. Máa gún ẹ left, máa gún ẹ right. Ẹjí méjèèjì lára ẹ̀ pọ̀pọ̀pọ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ yìí? Farabalẹ̀. Gbégbé kí ni ó yá gún mi gbà náà. Màámẹ́, ẹ má ẹ̀ kó gùn, ṣé mo pé níbi tó ń dín. Ó yá gún mi gbà náà. Ẹ gún mi náà. Ṣọtíngò. Màmẹ́. Reverse. Second chance is allowed. Ẹ jẹ́ ogun mi. Ẹ jẹ́ ogun. Ọ̀tá ajé ò rí nǹkan. Yóò gan kíní gan. Kọ́mẹ̀ ẹ̀ náà. Àti location àsìbẹ̀ ẹ̀ mọ́. Boxer, lákẹ́ta ní kí Aje Fedra fi ṣe bọ́dí ọ̀tọ̀ ìlú fún akọ́rẹ́. Òun náà ni. Ìbá fún Aje Fedra nínú ayé. Tọ́ máa ń kó mi mú bí sọ̀tún dá láàyè. Wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ni. Ẹnìkan pẹ́ṣẹ́. Bóyá gbà, sáré fìnà. Kọ́ ìwé níjọ. Ta ló ra gúnfẹ́ tó nínú yóò ṣòro? Aje Fedra ti bọ́ọ̀sì ọmọ ọ̀bọ̀ yìí. Follow no road. Kọ́ máa lọ fi ẹ̀kọ́ bọ́dì. Lórí ọmọ tó bá mọ gbówé. Òun ló máa bá náírà gbé. Aje Fedra nice one. Ìwọ fi yíwọ pọ́n tó bá ka sókè ìfàlàyé. Òun náà máa fi jojú aláyé. Àwọn tó ti fẹ́ kan náà kú. Tẹ́ bá ṣe bí wèé, a máa ń wí jẹ́ bí pineapple ni. Wá regular customer sí wa lélẹ̀. Every day la máa fi ń jẹ bí daily bread. Kàlá kò lè jẹ. Ẹ kú lẹ́ẹ̀méje. Nítorí pé ẹni tó bá bẹ́ẹ̀ ló máa kú. Ìgbà táwọn rí sọ̀rọ̀ àwọn fakara kú. Never walk alone. Àwa lèèyàn Liverpool. Ní tẹ́tẹ́ ìbálẹ̀ ìyàwó ìpẹ́yìn lè kú tó lè gúgò. A máa jẹ́ kó yẹ kó yí lórí wa bíi ti Ludo. Everywhere champion. Aje Fedra no dey carry last. Jésù tí wàá lọ ṣe miracle. Èṣù tí yín ló lo strategy. Ìyẹn ní pé tí blues ò bá jẹ wọ́n mọ kí ló tún kù. Kakọ reggae. Átàdì ìrẹ́gẹ̀ kílẹ̀dì. Ẹ gbégbé sùn. Ṣé ẹ̀gbọ́n náà? Kí ni wọ́n ló fa Aje Fedra tó fi ṣe báyìí? Kàmáta ló lò. Irọ́ mi lè kọ́ ẹ máa ń ta o. Kí ni ọ̀gá dàgbà? Òun rèé o. Fásitì sí mo ń lò fún wọn o. Òun rèé o. Fásitì bẹ́ẹ̀ ni o. Ó ṣe wà yìí kò lọ́tí. Náà akọ́lékè ni ọmọdé ń lò, àgbà ń lò, ọkùnrin ń lò, obìnrin ń lò ń bá ilé sí báyìí. Tí mo kọ̀ rọra mú pínpín lò lásán báyìí, tí mo ṣe báyìí. Lásán báyìí, ó tán nìyẹn. 30 hours, 40 hours kò sí inú wọn lọ ni. Wọ́n sì ń complain ẹbí wọn. Abẹ́ǹgan ẹ̀ kì í gbádùn rẹ̀. Wọ́n máa ń gbádùn rẹ̀. Ádà. Yẹ́! Ó tún ti gbé rí o. Màmí, ṣé máa jẹ́ kó waste ni? Àbó ti waste ni. Ó Adífálà, a máa rí ẹ lẹ́yìn sí. Ó yẹ jálẹ̀. Màámẹ́, stop ṣe bẹ́ẹ̀. Àwọn ilé máa dí wa lọ́wọ́ iṣẹ́, jẹ́ ká change location. Ó yẹ ẹ parapọ̀. Kí ni? Ìṣùgù. Kí ni? Súlẹ̀ jọ. Ṣé ẹ̀gbọ́n náà bọ́ náà Aje Fedra ibo ni gbogbo yín wà? Wo? Nísù. Wọ́n tún bí tààrí lé. Wọ́n kú láti wa. Nísù, boxer boy. Kulikita kapi,